ìjọba gbẹ́sẹ̀ lé dúkìá afurasí 13 tó ń ṣe agbátẹrù ìgbésùnmọ̀mí. Àjọ ZEC tó ń rí sí kátàkárà ọjà láwọn iléeṣẹ́ ó ti gbẹ́sẹ̀ lé dúkìá afurasí 13 tó ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ ZEC máa sọ pé àwọn máa ṣe ìkéde yìí lẹ́yìn tí àjọ NSC tó ń fìyà jẹ ọ̀daràn máa kéde orúkọ àwọn afurasí náà gẹ́gẹ́ bí afurasí tó ń ṣe agbátẹrù ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí àjọ ZEC ṣe ṣàlàyé ó máa dá lórí òfin ọdún 2022 tó máa tako ìgbésùnmọ̀mí èyí tó sọ wípé ìjọba gbọdọ̀ gbẹ́sẹ̀ lé owó, dúkìá àti nǹkan ọrọ̀ ajé ẹnikẹ́ni tó bá ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí láì sọ fún wọn tẹ́lẹ̀. Àjọ náà sọ pé àwọn ti jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjà kátàkárà àwọn iléeṣẹ́ láti gbé ìgbésẹ̀ lórí gbígbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn náà. Wọ́n ní èyí máa wà ní ìbámu pẹ̀lú òfin tó tako ìgbésùnmọ̀mí abala 49 láti gbẹ́sẹ̀ lé dúkìá irú àwọn èèyàn bẹ́ẹ̀. Àtẹ̀jáde tí ZEC fi síta ó máa sọ pé agbára láti ṣí àkáǹtì àti gbẹ́sẹ̀ lé àkáǹtì ó máa wà lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń ṣàkóso ọjà okòwò kátàkárà àwọn iléeṣẹ́. Àtẹ̀jáde náà tún sọ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà wọ́n tún lágbára láti gbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn tó bá ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjà kátàkárà wọ́n mà tún ní láti sọ fún ìjọba nípa dúkìá àwọn èèyàn tí wọ́n bá gbẹ́sẹ̀ lé. Lóṣù kẹrin ọdún 2019 ó ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Abu Dhabi dájọ́ wípé àwọn èèyàn náà jẹ̀bi ẹ̀sùn ṣíṣe agbátẹrù fún ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram ní Nàìjíríà. Ilé-ẹjọ́ náà sọ pé àwọn afurasí ọ̀hún wọ́n ń fi owó ránṣẹ́ sí ẹgbẹ́ agbésùnmọ̀mí ní Nàìjíríà láti Dubai. Ìjìyà tí ilé-ẹjọ́ sọ pé àwọn èèyàn náà wọ́n lè lọ ṣẹ̀wọ̀n ọdún 10 tàbí ẹ̀wọ̀n gbére. Àjọ ZEC sọ pé gbígbẹ́sẹ̀ lé dúkìá àwọn tó ń ṣe agbátẹrù ẹgbẹ́ agbésùnmọ̀mí ó máa wà láti gé ọwọ́jà àwọn ẹgbẹ́ ìgbésùnmọ̀mí láti má rí owó fi ṣe iṣẹ́ láabi wọn mọ́ o. Àjọ ZEC wá sọ pé ìgbésẹ̀ yìí ó mà tún wà fún ìgbógun ti kíkó owó ìlú lọ sí òkè lọ́nà tí kò tọ́ àti láti tako ìgbésùnmọ̀mí. Láìpẹ́ yìí ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìmọ̀ ló máa gba àwọn ọmọ ìlú wọn ó gbà wọ́n níyànjú láti má ṣe wá sí Nàìjíríà lásìkò yìí nítorí ìjínigbé, ìgbésùnmọ̀mí àti àìsí ààbò tó gbilẹ̀ níbẹ̀ kankan o. Kí Ọlọ́run Elédùmarè kó bá wa tún Nàìjíríà ṣe. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa máa wí tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí. Àmín.